rẹ̀ ògo forúkọ rẹ̀ ògo forúkọ Olúwa ògo forúkọ rẹ̀ ògo forúkọ rẹ̀ kábíyèsí ògo forúkọ rẹ̀ bàbá. Sí Olódùmarè ilẹ̀ àlìyèsá wọlé amúdù lẹ́la ilẹ̀ àlìyèsá ni ìlàlá ilẹ̀ àlìyèsá ni aláwọ̀ akíbárò ilẹ̀ àlìyèsá ni. Sí o Olódùmarè. Ǹdè lọ́rùn ṣàlàyé oníkanukú o láti lè tiẹ̀ lára kọ́kọ́. Mọ́gàjí o. Ògìdán ara ni èèyàn gbọ́dọ̀ máa fi mọ̀jọ́ gbà mí kéèyàn tú alárànbarà ni. Ṣé ẹ gbàgbé? Àgbàgbé. Arábìnrin kan tó wá ní ọjọ́ Friday tó ní ọkọ òun ọmọ ọbẹ̀ fẹ́ fi dú òun lọ́rùn báyìí tí wọ́n fi kíní yí ọrùn báyìí tí wọ́n fi bandage wí àtọrùn àtorí àti gbogbo ẹ̀. Àwọn ẹbí ọkọ rẹ̀ ti wà ń ta o. Ibo lọkọ gan wà? Ṣé àrọ́kọ àbá àrọ́kọ? Arábìnrin ọ̀hún ń bọ̀. Ṣé ẹ gbàgbé màmá kan tí wọ́n wá sórí ètò ní ọjọ́ Wednesday tí wọ́n ní obìnrin kan o tó yímọ fọ́mọ àwọn o tọ́mọ àwọn kú o tí ò gbọ́mọ lẹ̀ fáwọn tí wọ́n ní ìgbà tí gbogbo wa tọ́mọ àwọn bá ń lọ bẹ̀ àtàwọn àbúrò àtẹ̀gbọ́n rẹ̀ èpè ni wọ́n máa fi ń ṣe àwọn gbàgbé. Lọ́jọ́ kejì tí ṣọjọ́ tọ́sídẹ̀ẹ́ akọ̀gbọ́ pè kan ni pé màmá ọ̀hún wọ́n ti wà ní police station Ọmọníyà màmá tó wá sórí ètò kí ló dé wọ́n ní àwọn tá a pè ni wọ́n mú petition lọ́hùn kí ló wá fà á oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n kí iléeṣẹ́ ọlọ́pàá area commander ti Mọ́níyà akínwẹ̀ṣẹ́ o àwọn náà gbìyànjú wọ́n pe egun méjèèjì láti bá wọn pẹ̀tù sí ẹgbọ́n kí làwọn sì wá àlàáfíà làwọn wà. ibi kí gbogbo ò níyànjú ni. a sì bá wọn sọ̀rọ̀ ìyẹn ọlọ́pàá tó wà ní ìcháàjì ọ̀rọ̀ ọ̀hún wọ́n bá wa sọ̀rọ̀ tó pọ̀ àti bọ́ọ̀ ọ̀hún ó ṣe yanjú àlàáfíà láwà fún. Màmá Òṣèrèmí ẹ fọkàn yín balẹ̀ ibi tí àwọn ọlọ́pàá fọ̀ sí ẹ̀ṣẹ́ lórí ẹ̀ a sì jọ ṣiṣẹ́ papọ̀ náà ni òdodo làwọn ọlọ́pàá náà ń wá bẹ́ẹ̀ sì rí a padà rí òdodo ọ̀hún èyí ò bẹ́ẹ̀ àwògede ń gbé. Ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ Ẹdẹ isi mama ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ ọ̀hún ṣé wọ́n ti rí ọmọ Àmìdá bí wọ́n ti rí ẹ gbọ́ you are going to boss. ẹ gbọ́ ẹja tẹ̀ iwájú náà ẹja tẹ̀ iwájú. tó ń ta tẹ́ni. sáré yín o. kò nílò tẹ bá rántí arábìnrin tó ti wá sórí ètò rí ẹ lè gbàgbé
tó ní àwọn ọ̀yọ́ ọkọ òun wọ́n gbọmọ lọ́wọ́ òun tí wọ́n ní bàbá rẹ̀ náà mọ̀ ń pa rẹ̀ ní Ọ̀wẹ́nà nípínlẹ̀ Ọ̀ṣun. Okay. Yes. Kí ló kọ màmá? Orúkọ mi. Ìyá ọkọ rẹ̀. Mi mọ orúkọ ìyá ọkọ mi bọ̀ mo mọ orúkọ bàbá ọkọ mi. Kí ló kọ bàbá ọkọ rẹ̀? Aribidesi Akeem. Bàbá Aribidesi Akeem. Bàbá Aribidesi Akeem ní Ọ̀wẹ́nà. Ẹ jọ̀ọ́ ẹ rí ìgbà tí olóńgbò bá ń jẹ àbí tí esisi tí bá ń jẹ olóńgbò tí esisi tí bá ń lé olóńgbò káàkiri olóńgbò náà lé àwọn káàkiri ẹni ọlọ́gbẹ́ lẹ́sẹ̀ tí wọ́n jọ ń lé àwọn kí ẹ mọ̀ wípé ta ni ó kọ́kọ́ dá àwọn lóró ẹ ní mọ̀ pé olóńgbò ní esisi tí ń ṣe é tiẹ̀ tẹ́lẹ̀gbò tí ń ṣàwọn jẹ tẹ́sí náà bá bẹ̀rẹ̀ tó pẹ̀yìndà tí ń lélégbò òkè ẹ rò pé bó lè ṣe é ní wà lélégbò ayé. ẹ náà mọ̀ pé bí ẹ mọ̀ pé àwọn ìlú Yorùbá náà ni ẹ̀yin náà ti wá wọ́n má jẹ́ wípé àgbélẹ̀rọ tuntun tí ọba ètò múlẹ̀ ń lò ní. Ọ̀wẹ́nà bí ọba yẹn sọ pé Ọ̀wẹ́nà àwọn èèyàn rò pé Ìgbò ni ẹ ni. kése Ìgbò kọ́ o ìpínlẹ̀ Ọ̀ṣun ni o ìpínlẹ̀ Ọ̀ṣun ni Ọ̀wẹ́nà ń wà. Yes. wọ́n kàn gbádùn àgbélẹ̀rọ Yorùbá. ṣùgbọ́n bàbá kí lẹ pè wọ́n. Aribidesi. Bàbá Aribidesi. Aribidesi what? Akeem. Bàbá Aribidesi Akeem ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ yọjú ọmọ yìí ló kú bí ọmọ rẹ̀. àbí. fine bẹ́ẹ̀ bá sì fẹ́ tó ẹ̀jọ̀ ní àsọyépọ̀ àjọsọpọ̀ ọ̀rọ̀ ẹ yọjú o ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀ṣun ní Ọ̀wẹ́nà ẹ bá wa pe bàbá Aribidesi Akeem ìpínlẹ̀ Ọ̀ṣun ni èrò ń bolùwọ́ mọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun l'Ọ̀wẹ́nà wà àbí màmá ṣé ìwọ ni wọ́n gbọ́mọ rẹ̀ ni àwọn tí wọ́n mọ bíi tí ó wà gangan Ọ̀ṣun ní Ọ̀wẹ́nà wà ó yẹ lẹ́nu kọmọ ní torí olùfẹ́ wọ́n lè lọ bí ẹ lábá ọkọ máa sọ pé táwọn ará Oǹdó bá gbá ẹ mú tó. Yes, Mr. Aribidesi Akeem ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ yọjú sí wa iléeṣẹ́ rédíò Àgídìgbò kó má jẹ́ pé ọ̀nà míì wọ́n ló pé méjì ti Ọ̀ṣun ni tí ọ̀nà míì là á padà wà á lò plan B tá a bá sì lo plan B Àgídìgbò dé o Oríyọmí dé o kéré kan o kó má bàa síwẹ̀ ń bẹ̀ ẹ yọjú sí wa àwọn kan lọ lábẹ́rẹ̀ tá à ń gbọ́ tó sì jẹ́ pé ó ṣe díẹ̀ Mr. Aribidesi Akeem ẹ yọjú sí wa ẹ yọjú o àti ẹni tó ọ̀fun ẹ lóyún àbí ẹjọ́ ọyọjúlé ọ̀fun ẹ ọyọjú yes lẹ́yìn ìgbà tẹ yọjúlé ṣé o ti lóyún kó tó yọjúlé. ó fún ọ lóyún náà nù. fine ju gbogbo ẹ lọ ẹ sá yọjú kó má di pé ọ̀rọ̀. ẹ̀gbọ́n dáàdì mi tán ló mọ̀ sí ó pè ní àná ó lóun ò mọ nǹkan kan pa ẹ̀. ẹ̀gbọ́n dáàdì ẹ pè ta ni. ẹ̀gbọ́n dáàdì mi tó sọ pé tí ìyọkọ mi sọ pé ó mọ̀ sí pé káwọn lọ gbọmọ lọ́wọ́ mi wọ́n pè lánàá ó lóun ò mọ̀ kankan pa ẹ̀. wọn ò lè mọ nǹkan báwọn nínú wọn ò lè mọ nǹkan báyẹn. Yes, kó tó di ọjọ́ mẹ́jọ Wednesday ẹ̀já rí yín kó má jẹ́ pé ọ̀nà míì lètò ọ̀hún ó tún gbà yọ ẹ ṣeun. àá tó wá ní ìjọ Friday nù tí wọ́n ní ọ̀pọ̀ àwọn ló mú ọ̀bẹ ó fi ń yìn wọ́n lọ́rùn báyìí bí ẹni tí láì ṣe wúrẹ́ láì ṣàgbò. ìjà arọ́kọ wọn bí
bẹ́ẹ̀ ni olóbó ta wá pẹ̀lú pé ibi tí ọkọ wọn wà ṣọ́kọ wà ní street àbí òsì ń bí lálẹ́ òní. bàbá ọkọ dà ẹ wá jókòó bàbá ẹ jókòó. tẹ́ni owó alátẹ tòun tàtẹ. yé kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni owó alátẹ tòun tàtẹ ni. ẹ kálẹ́ bàbá. ẹ kálẹ́ sà. yes sir. ẹ kú ọjọ́ mẹ́ta o. yes sà. yes sir. orúkọ yín bàbá. orúkọ mi ni Muritala Ayanjide Hussein. Muritala Ayanjide Hussein. bẹ́ẹ̀ ni. yes. ẹ̀yin lẹ jẹ́ bàbá fún ọkọ arábìnrin yìí. mo jẹ́ bàbá fún mi ò sì jẹ́ bàbá fún. bó lẹ ti jẹ́ sí. ọkọ rẹ̀ àbúrò mi lọkọ rẹ̀ ṣe bàbá kan náà lọ́jọ́ bí èmi àti ọkọ rẹ̀ tí mo fi sọ pé ọmọ mi ni. ipò wo ni ọkọ rẹ̀ wà nínú ọmọ ìyá sí bàbá. láti bọ́n bàbá mi ni àbí gbẹ̀yìn bàbá mi. ẹ̀yin gan nínú ọmọ tẹ́yin gan bí ṣe ẹ̀ bímọ tó jù lọ àbí kó jẹ́ dèédé tó. mo ní pọ́blẹ̀mù ọmọ bíbí mo ní dàdúró ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí mo tó gbéyàwó ni mo tó rọ́mọ bí. nítorí fatọ́ mi fi jù. torí pé ojú yín gan ẹ bá ètè ń bímọ ẹ ti bímọ tí ó jù lọ. fífi pàpà ọmọ lọ́lọ́ ní ọgbọ́dọ̀ jẹ̀ sí mi. bàbá nbo kí ló kọ́kọ́ yín. Hamidu Hussein ǹjọ́ ò lè rí i kẹ́yìn nbo wà báyìí. èmi ọmọ bí Hamidu Hussein wà níwájú Ọlọ́run ọba àtìyàn téyìn pè jẹ́ ìrọ èmi ọmọ bíi tí Hamidu Hussein wà báyìí o. ẹ mọ̀ bí ó wà. báyìí o. ǹjọ́ ò lè ti rí i kẹ́yìn. ọjọ́ tí mo ti rí kẹ́yìn mo ní pọ́blẹ́mù kan ọmọ ẹ̀gbọ́n mi mẹ́rin ló kú ní gbogbo Abidjan ọmọ ẹ̀gbọ́n mi mẹ́rin àwa méjì tì níyàwó bí tó fi kú ọmọ ẹ̀gbọ́n mi mẹ́rin ló kú ní Abidjan ọjọ́ kẹrin tí wọ́n pè mí ní Abidjan pé ọmọ ẹ̀gbọ́n mi mẹ́rin kú ọjọ́ náà ni tètè lè ṣẹlẹ̀ tó da gbogbo sí ayé mi mẹ́rú tẹ pé bí mo ṣe wà báyìí kí n kú kí n máa bá tèmi ó kú mi ó kú mi ní kú. ọmọ ẹ̀gbọ́n mi mẹ́rin njọ́ kan ṣoṣo wọ́n lọ sí wọ́n jẹ́jọ́ kan ṣoṣo. kí ló ṣe wọ́n. ọyọ náà wo. mẹ́rin kúnjọ́ kan náà. tẹ́ ẹ bá wo orí Facebook wọ́n sẹ̀dí ẹ̀ ní àti Africos sórí WhatsApp tí àwọn èèyàn ń wò ètò fàrìnàjò tó fi rí wọ́kọ̀wọ́kọ̀ pẹ̀lú ìrìnàjò ọmọ inú. ọjọ́ náà sì ni. jọjọ́ kẹta tí wọ́n tún mi lọ́fọ̀. ni Hamidu náà tún ṣe léyìí. ìlú Lámẹ́sì náà bẹ́ẹ̀ wà burúkú ìwò olórí kú ọmọ. ẹ má ṣe pé orílẹ̀-èdè àìṣe pé lórílẹ̀-èdè àìṣe pé. sọfẹ́ gbẹ̀mí ni ẹ ti ìgbà tí mo rí níṣẹ́ èmi kọ́kọ́ ni wọ́n ń wá kiri. ẹ ti lóbìnrin yìí. mi ò rí o níwájú lọ bàtẹ tẹ pé jẹjẹ rí mi rí tí ọmọ ẹ̀gbọ́n mi tó kú ó ti pa gbogbo láìka mi rẹ pé bí mo ṣe wáyé gan tí n bá parọ́ fún yín ìjọ tí ìṣẹ̀lẹ̀ tí mo jẹ ìṣẹ̀lẹ̀ mo ti fòkèlè kẹnu kan mo tún gba àmì kẹkẹ ìbò mo ṣe rí ọmọ ẹ̀gbọ́n mi mẹ́rin kú eléyìí tó ṣẹlẹ̀ ṣé fẹ́ gbẹ̀mí mi ṣé Hamidu fẹ́ gbẹ̀mí mi ni tọ́tọ́tọ́ lọ fi dẹ́wò pápá ìwà pálapàla irú ọmọ ogan Hamidu sì yín tẹ́lẹ̀ kó tó di pé ó dárò ilé ìwò. irú ọmọ sí mi Hamidu. bóyá tẹ́lẹ̀ ẹ ti mọ̀pọ̀ mọ líle kì í sọ ni. pápá ẹ̀gán gbogbo àtẹ bábẹ̀ lọ́wọ́ ńlánàdù rẹ̀ ní arúgbó bíi ọkọ lẹ́sí ọmọ mi ṣe ọmọ líle ìgbà tó bẹ̀rẹ̀ dáadáa yìí tètè bá fẹ́ kí n sọ ṣé kí n bẹ̀ ń sọ. ẹ sọ̀rọ̀. ìgbà tó ọmọ mi bẹ̀rẹ̀ wọ dáadáa yìí tí òun àtọmọ ìfẹ́ fẹ́ra wọn ọmọ mi ló lóun fẹ́ mo ní ọjà tó tú láàṣọ ṣàfẹ́mọ̀ yìí wọ́n ṣàfẹ́ ọmọ yìí ní dandan nígbà tá a ṣèkó mọ́ tán èmi òbí mọ sọ́sítù ilé ọ̀dọ̀ mi láti wá ṣèkó mọ́ nígbà tó sì tí a ṣèkó mọ́ tán wọ́n ní àwọn ọlọ́mọ tọ́jú ọmọ nílé àwọn nígbà tí wọ́n sì gbọ́mọ lọ létàrọ̀ ìyàwó padà wá sínú ilé wọ́n jọ ń gbé ìgbà tó bí ọmọ ilé kékejì tata ṣe súnlẹ̀ tán pọ́n títí màá rí ilé ọmọ mi bá bẹ̀ sí ọ̀kan náà àwọn ọmọ mi ti gbèrò ní ọmọ mi níwájú bàbá ọmọ yìí láàka wà ní bọ̀dámídù ìmọ̀ tí túnà ní ilé iná ní ilé tuntun bíbò níbo ní kó lọ níbo ọdẹ kan lọ́ba wá
dáàdì mi òun fẹ́ kó kúrò níbí o irú ẹ̀ṣẹ̀ ni mo ṣe ọ́ àmì tó fẹ́ kó kúrò níbí ọ̀sà ló fẹ́ kó kúrò níbí mọ̀ọ́sá gbà fún ọkẹ́rù ẹ̀ lọ wípé màmá tó sópa ìdùnnú alápàtà ni owó mi ìfẹ́ ti máa fún mi jẹun tó wá kókó níbí létàrọ̀ ni mo máa ń gbọ́ pé bàbá ìyàwó rẹ̀ lọ́lọ́ rẹ̀ ti lé fún un ní mọ́jàwé ọ̀rọ̀ wa bí mi ní pé ṣé bàbá ìyàwó mi ìlọ́lọ́ mọ́ màtìmí kúrò ní ilé mo bínú gbọ́dọ̀ kan mo fọwọ́ wọnú Hamidu go to 37 years ni mo ṣe yọ̀ǹda rẹ̀ fún pé kọ́ mọ bá tiẹ̀ lọ́nu nígbà bó ṣe bá tiẹ̀ lọ wọn bínú pé ìwà kínú ilé ngbọ́dọ̀ kékeré máa wù bá wà mọ̀mọ́ lọ kínú ilé pé ilé ibi ilé ti kó lọ sínú ilé yín o nígbà tí ó pọn mọ̀mọ́ gbọ́ pé ó ti kọ́lé ó ti kó lọ ilé ọ̀dọ́ rẹ̀ ní ṣáìdì Àbẹ̀gbá ní èyí bá kí olódó láàrin ọdún kan tó tọ́mọ mi kókó lọ ilé ìlọ̀rọ̀ kí o nígbà ọdẹ kan ní àwọn tẹ́ jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò fún pé bàbá ẹ lọ kámẹ́dùn ní ilé rẹ o ni mo fi pé o kú ìnáwó ilé o ẹ̀mí rẹ ò lò lé rẹ o ẹ̀mí ọmọ wa títí màá kọ́ wọ wọnú lé yẹn ni o ẹlẹ́ẹ̀kejì tí màá tó wọ̀ níjọ́ tẹ́ bí ọmọ ẹlẹ́ẹ̀kẹta wọn tí wọ́n ní ìwà mi súná sàlámù lè kó tá parí rárá gbàdúrà báyìí ojú ẹsẹ̀ mọ́gbà lèmi wá ẹlẹ́ẹ̀kejì tuntun ni níjọ́ tí ọmọ sẹ́ni ṣe fídọ́ọ̀mù ọmọ sẹ́ Hamidu tí ń ṣe tó pé bíríkìlà ní í ṣe ọjọ́ náà ni mo tó wọlé lílé wọn kàn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú oníwòsí ìwòye ẹ̀sẹ̀ Abidjan ni wọ́n wà torí kéèsì kọ́mọ kí àdánwò tó kàn mí kọ́mọ bá wáyé ádàkẹ́ ìwà ní Togo tàbí Ghana ni mo máa wà lásìkò yìí nígbà tí mo lọ ara Abidjan tí mo dé nígbà tí mo dé February ni mo bá rí ọmọ mi àbúrò mi tiẹ̀ ní kékeré sọ ọmọ mi tó pé bàbá kan náà lọ́jọ́ bíà ọmọ mi kọ́. ẹ ti ń di sóònù ẹ. mo ti ń di sóònù ẹ lọ́wọ́ bá mi pé òun mà ti lọ já kóòtù fún ìyàwó òun kí lọ jáwèé fún Hamidu kí lọ jáwèé fún ìyàwó rẹ̀ fún ó nípa àwọn ìrìn àjò kan tí ó ní kébékébé inú òfin lọ jáwèé fún mo ní ìgbà tẹ̀ ń fẹ́ra yín mo sì ń bẹ́ẹ̀ ó wọ ẹnu mi ò lè bọ́ kọ̀yàwó rẹ ìwọ náà òṣèlú sọ pé ilé ìyàwó tèmi ó kú ọ lọ jáwèé ṣùgbọ́n mọ́dọ̀dọ̀ rẹ̀ máa o obìnrin tá a bá ti jáwèé fún ẹnìkan ìdílé rẹ̀ pápẹ́ tó o bá débi kẹgbẹ́ ń dà níyàn fún gangan ó gbùdú rẹ̀ ló kò kú nbẹ ẹlẹ́mẹ̀ jọjọ sọ tètè tó parí ọ̀dọ̀ mi àfipá tètè máa gbọ́ ní ọjọ́ Friday ìwọ náà tí mo fẹ́ lọ Abidjan ni o kékeré lọ pẹ̀tù sí àwọn ìyàwó ẹ tó kù ìyàwó tọmọ rẹ kú àtàwọn yòókù pé ntọ́gbà ti lọ ní o pàápàá tí mo gbọ́ owó ni mo wá lọ sí oríko kan owó tí mo bá gbọ́ kọ̀ lọ Abidjan lọ́wọ́ tá a wà yìí is more than 100,000 ni ẹsẹ̀ mi ti kán n ò lè ṣe kankan àwọn ilé n ò lè ṣe kankan owó yẹn ni mo wá lọ níbi tí mo dé ní ọjọ́ Sátidé tí àwọn kan wá ń sọ fún mi pé àwọn kan ń wá mi wálé láti Oríyọmí mo ní kí ni mo ṣe wọ́n ní Hamidu o ti mú ọ̀bẹ tó fẹ́ fi pa ìyàwó rẹ̀ mo ní sórí ẹ̀ ti burú ni sọ ìyàwó rẹ̀ ni. ẹ má ṣe pé. ṣé kí ló fẹ́ pa ìyàwó rẹ̀ fún tíyàwó bá kọ ni èèyàn fẹ́ ìyàwó mi ni èyí sì jókòó ń tanjọ́ yẹn tẹ̀sán tí orí mi ti dàrú gan ní ọ̀gbádùn kankan mo ṣe wà tẹ́tẹ́tẹ́tẹ́ bá tẹ̀ ẹ̀jẹ̀ mi wò ẹ ti pé ngbọ̀n mo ṣe wà. bàbá ṣé Hamidu ti ń mu. kókó mú kankan o. so ti mu nǹkan ìyàwó. kò mú nǹkan kan o. ó mú nǹkan dáadáa. èmi ò ká nǹkan kan mú. ẹ ti rí ní ìṣòro tó ọdún mélòó. ó tó oṣù mélòó tẹ́ ti rí báyìí. ní tí mo pé mo rí yóò máa lọ bí ìgbà tí mo ti Abidjan dé tọ́tọ́ wá gbẹ̀tọ̀ tiẹ̀ náà nínú nǹkan tí mo mú bọ̀. mo ń bọ̀ bàbá. gẹ́gẹ́ laago mi. ẹ ra ẹ pẹ̀lẹ́ ẹ fẹ́ súnmọ́ kínní díẹ̀ o ẹ pẹ̀lẹ́ ẹ ò yá. ẹ ṣe ọ̀rọ̀ tí bàbá sọ irọ́ ló pọ̀ jù ń bẹ̀ Ọlọ́run ṣe àwọn ẹlẹ́rìí kọ̀ọ̀kan náà wà nínú ọ̀rọ̀ tán sọ ìgbà tí mo fi ọmọ wọn
ọmọ òun sọ fún mi pé òun ti níyàwó kan tẹ́lẹ̀ kó tó di pé mo fẹ́ ọmọ yẹn mo ṣáà lóyún fún lọ́nà ìgbà tí mo lóyún fún níjọ́ tí mo kọ́ lóyún fún dánmọ̀ pé mo ti lóyún fún báyìí jọ́nà ti bẹ̀rẹ̀ wá pé ọ̀rẹ́ ẹ̀hún tímọ́tímọ́ ló fún mi lóyún ọ̀rẹ́ rẹ̀ kẹ̀ tímọ́tímọ́ so àṣà ń bá bọ̀ ìgbà táwọn bọ̀ níjọ́ kan mo lọ sílé wọn làwọn èmi bò ní yóò ṣe tó báyìí tó ò ní mọ́ lọ sílé ọkọ rẹ̀ láti sọ pé kán lọ mọ́ tọ́jú rẹ̀ ńbẹ̀ tẹ́pọ̀ àwọn náà làwọn tún mọ́ tọ́jú rẹ̀ mo ṣáà lọ síbẹ̀ ní tí mo lọ síbẹ̀ wọ́n nà mí jọ́nà tí wọ́n rí mi bọ́ lórí step ó dé oṣù kan mi lè dìde ní yàrá mọ́ mi tí wọ́n pé ibi tí mo gbà kọjá ilé abaláwo ni mò ń gbọ̀n tí gbogbo lémi tìtìtì yẹn bẹ́ẹ̀ yẹn fún ọmọ alákọ̀ọ́bí mọ̀ mi ló ṣe súná rẹ̀ àwọn náà pẹ́ran lọ́tọ́ ṣe gbà wọn báyìí níṣẹ́ náà bínú ìrẹ́ni kí mi kú ewu ọmọ nínú ilé yẹn so mi dẹ̀ fẹ́ mọ́ torí ọmọ nígbà tó mọ̀ pé ọ̀sẹ̀ kan lọ́nà mi jọ́ kan tẹ́pẹ́ ẹ̀jẹ̀ ń ya lára mi báyìí àwọn bàbá alákùfọ̀ báyẹn dèrò òun lónìí ládùúgbò wọn bàbá yẹn ló lọ pé àwọn òbí mi pé kán wá mú mi pé wọ́n ti fẹ́ pa mí o nínú ilé àwọn òbí mi ṣàwà mú mi odidi ọdún 4 àbọ̀ làwọn òbí mi fi tọ́jú ọmọ yẹn ìgbà tó yá làwọn aládùúgbò àwọn àbúrò dáàdì mi ládùúgbò wọ́n sọ pé àṣìyá ìwàlà tó ń ṣe pé ó tọ́jú oyún ó tún mọ́ tọ́jú ọmọ ṣàmú lọ sí police station Àdọ́gba àti bàbá yìí náà àbúrò dáàdì mi tó tẹ̀lé mi bàbá yẹn sọ fún wọn pé ẹ̀mí èèyàn sì ju tán ló pa lọ́sẹ̀jú kan àwọn pọ̀ dànù ìwàlẹ̀sìn àwọn pọ̀ dànù wọ́n ṣàjọ ń ta ọ̀sìn àti bàbá àwàlẹ̀sìn náà ni mo gbọ́ mi báyìí wọ́n ṣàjọ ń ta ọ̀sìn bàbá àwàlẹ̀sìn àwọn ó talé rẹ̀ mọ́ ọ lórí kó tó pa wọn dànù. àǹtí ẹ má stress ara yín púpọ̀. mo fẹ́ fa ọ̀rọ̀ yẹn ó kọ́ ọ̀rọ̀ yẹn lọ ni ṣe nígbà tí bàbá alákùnrin ṣàwà bẹ́ẹ̀ mi gbé àwọn àgbààgbà àdúgbò wọn ṣàbẹ̀yìn pé kí n jọ pé létí kan tí ọmọkùnrin jẹ́ pé nífìyà jẹ́ pé kí n bí kan sí fún un wọ́n ṣàbí àwọn òbí mi náà pé kí n jọ pé kí n ṣàánú rẹ̀ mo ṣáà tún lóyún ẹlẹ́ẹ̀kejì fún un bí tí mo ti lóyún mo máa ń lọ bí iṣẹ́ mo máa ń dé àwọn bàbá ìwọ̀n kì í kí mi sóun ìgbà tí mo bímọ sọ́sítà mi rí ẹ̀dá àlàyé kan kó wá kí mi náà lẹ́yìn ọkọ mi àtàwọn fámìlì mi náà nìkan dókítà sọ pé irú fámìlì wo ni kò pẹ́ tẹ́ ò wá rí ẹnìkan kan báyìí mo tún délé náà gbogbo àwọn tẹ́láǹtì wọn bá ti ní pé kán mọ̀ kí mi ẹnìbọdọ̀ kí mi bí mi ṣe máa wo ta ni ẹ pé gbàdúrà ẹgbẹ́ àwọn ti rà lẹ́gbẹ̀ẹ́ ọmọ tó lóyún oyún ìlú lóṣù 9 wọn tún kí pé ewu ọmọ bàbá wá dá wọn fọ statement kan pé ìyàwó rẹ̀ ṣe àwọn nígbà táwọn àgbààgbà ìdó níyàwó rẹ̀ ṣe àwọn pé ọmọkùnrin yẹn ló ṣe àwọn gangan. ẹ mọ nǹkan ẹsẹ rí ẹ má jẹ kí. ìgbà dájì ìgbà tó wá kó tari tó lè jẹ́ ká kókó nílé wọn ìgbà tó fẹ́ kókó nílé wọn bẹ́ẹ̀ wá pè mí èmi kan àwọn kan wá sọ pé ìyá sẹ̀mí amúnísà wọ́n ní kankan tó fẹ́ kí ọkọ rẹ̀ máa ṣe wọ́n ní yóò lọ máa ṣe níbi tó ẹ̀ ń lọ yìí tó mú un lọ yìí o wọ́n ní pé mo ní kí ni sà wọ́n ló fẹ́ kó mọ ìyàlẹ́ ò fẹ́ kó mọ ọmọ tí kò fẹ́ àti nínà wọ́n gbogbo ẹ̀ ní ò mọ̀ ṣe fún ọ mo ní lórúkọ Jésù kò ní ṣe nǹkan fún mi àṣà àbá ti fi nǹkan bá nú ẹ wo fọ́tò mi ẹ bá mú fọ́tò mi ilé tẹ́nàntì yẹn àlùyí mọ́nú rẹ̀ mo ti tó àná mi báyìí lọ pólísì òkè ní kejì kẹta wọ́n ní táwọn bá tẹ̀lé mi àwọn pọkọ mi dànù ni wàhálà yìí pọ̀ láti ìgbà náà tàbí kò lé wọn ni wàhálà yìí ti dé ọmọ Nàìjíríà ẹ gbà mí ẹ ṣàánú mi ó ti jáwé àkọ́kọ́ fún mi ó jáwé lẹ́ẹ̀kejì fún mi pé òun ò fẹ́ mi mọ́ níbi tó ṣe pé mo torí tó ń dìjà ní tó fi jáwé aláwọ̀pọ̀ yẹn ni pé ọmọ ó máa ń fi nǹkan bá mi lájọṣepọ̀ nínú lóní tipátipá tí kúkú òun ò lówó àpáàtì yẹn gan-an láti wá lè wá rí níjọ́ tó ṣe freedom fọmọ ó ń pe ọkọ mi ó ń sọ fún pé oògùn owó pọ̀ lóríṣiríṣi tó wà ń ta ń sìn yìí o ipò pọpọ̀ mi láti má kúrò mọ́ ní Ọlọ́run rí mi èyàn gbọ́dọ̀ parọ́ lágídí ìgbó wọ́n sọ yìí pé oògùn owó pọ̀ lóríṣiríṣi pé kán wá rí àwọn so nǹkan tọkọ mi ọkọ mi mo fi nǹkan bá mi sùn data tó tún wá gbà yẹn mo tún wá rí notice pé ọmọ mi kékeré ọkọ mi tún mọ ń tọwọ́ bọ̀ ní abẹ́ ọmọ yàrá mo máa mọ́ mi. ẹ̀dùn náà tẹ́ ẹ̀ sọ yìí gan ó ti ń kọjá ọ̀rọ̀ kékeré ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ pọ̀ nù yín tó báyìí o ọ̀rọ̀ pọ̀ nù yín o ẹ dúró ẹ ká lẹ́sà. ẹ kàwé orúkọ mi ni Olúwarótìmí Johnson àmọ́ Hamidu Òsénì Hamidu Òsénì fọ́tò rẹ̀ ilẹ̀ ń wò yìí o Hamidu Òsénì rẹ̀ o gbogbo ẹni tó Hamidu Òsénì jogun omi òun lẹ̀ ń wò yìí o gbogbo ẹni tó bá bá wa rí níbikíbi tẹ́ ẹ bá ti bá a rí ẹ dákun ẹ tà wá lólobó à ń wá o Hamidu Òsénì jogun omi lówó sùsùsùn tó kíyàwó ẹ̀ mọ́lẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀bẹ ó fẹ́ fi ọ̀bẹ dúyàwó rẹ̀ láì ṣẹran Hamidu Òsénì iṣẹ́ kí ni ṣe bíríkìlà Hamidu Òsénì bíríkìlà ní í ṣe jogun omi Hamidu Òsénì jogun omi tí ń ṣiṣẹ́ bíríkìlà ọmọléèbó ni
ọmọ ilé alukóso ní Èjìgbò ọmọ ilé alukóso ní Òlẹ́jìgbò Hamidu Òsèénì gbogbo omi ṣùgbọ́n Ìbàdàn ló ń gbé báyìí bóyá tí wàá kó Ìbàdàn ní o bóyá kò tí ì kó Ìbàdàn ní o àmọ́ à ń wá o tẹ́ ẹ bá bá wa rí Hamidu Òsèénì gbogbo omi bó lè ó ṣe ọmọ bẹ ó sì bẹ̀rẹ̀ sí tọ́bi ọ̀hún tó bá padà tó fẹ́ ti jáwèé fún mi o ọmọ Nàìjíríà gbà mí o ti jáwèé fún mi o oṣù kẹta tó jáwèé fún mi ti fẹ́ yàwó mi ilé tó ṣe wá bá mi níbi iṣẹ́ tó jálẹ̀kùn ọlé tó ń gún mi nìyẹn o tó ń gún mi o ẹ dákun ẹ ṣàánú mi o ìjẹta ọrùn yìí ń bleed o. ẹ má lè ṣe wàhálà mọ́ ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ mọ́. ṣàánú mi ọmọ èmi tí mò ń tọ́jú yẹn wọ́n ṣe sáyé mi ọmọ sọ̀rọ̀ mọ́ ọmọ Nàìjíríà gbé ẹ jọ̀ọ́ tẹ́ bá bá wa rí o. ẹbí ọmọ ẹgbẹ́ mi. ẹ pẹ̀lẹ́. dókítà ní tọ́jú mi náà fún mi lóúnjẹ náà rògùn fún mi àti ìyálé kò yìí kọ́dínétọ̀ ọmọ mi ládọ́gba àwọn náà ń tọ́jú mi o owó tí mo tún ní 48,000 tí mo kó sínú dra àti 100 fóònù mi ìjọ náà yóò wọnú ilé ni mi ò rí nǹkan. ẹ má sunkún mọ́ ẹgbẹ́ tí ń ṣe ẹjọ́ tí ń ṣe ti kọjá gbogbo ilé ẹjọ́ ẹ má sunkún mọ́ ẹ bá tó bá ṣe ń ṣe yẹn ó ṣe ṣe kọ́kọ́ má yẹ kọ́rùn yẹn tó máa bleed ẹjọ́ torí Ọlọ́run ẹ ti gbọ́ kò sí. tí mo bímọ 3 fún tó wá lóun ó pa mí ó sì tún pé mi lọ́yìn ọ̀sẹ̀ tó ó wá di fóònù ó wá di nọ́mbà pé òun ó pa mí dànù ni ó ní wọ́n tó wọ́n tó pa mí ẹ bá ń bẹ̀rù o àṣírí ẹ̀ ti tú àti bàbá náà tábà náà mọ́ ń lérí ògùn àṣírí ẹ̀ ti tú àṣírí ẹ̀ ti tú Hamidu gbogbo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ owó rèé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ à ń wá o bóyá bá rí ibì kan gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ rẹ̀ Hamidu Òsèénì gbogbo ní wọ́n wá o bóyá ó sunú ilé yìí tẹ rò pé èèyàn kan ti sùn bẹ̀ èèyàn kan ó fẹ́ pàyàwó rẹ̀ ni ó fẹ́ dúyàwó rẹ̀ lọ́rùn Hamidu jogo ní ilẹ̀ ń wò yìí o gbogbo ẹni tó bá wà rí abẹ́ kẹ́fì ẹnbìkan abẹ́ tiẹ̀ pàdé ẹnbìkan bóyá ó jókòó ó fara pamọ́ àbí nǹkan kan ẹ tètè ké gbàjarè o wípé à ń wá Hamidu Ogboninun Òsèénì à ń wá o. kọ́kọ́rọ́.